gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Friday January 30 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀rùnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ó ṣeé ṣe káwọn kan pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní, ó ṣeé ṣe káwọn bùkátà kọ̀ọ̀kan jẹyọ lọ́jọ́ tòní tẹ́ máa ní láti mójútó, ó ṣeé ṣe kí bùkátà yìí jẹ́ ti bùkátà ilé tó sì lè fẹ́ ná yín láwọn owó kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ẹ fẹ́ máa ṣàtúnṣe ilé ni tàbí àwọn kan míì tó jọ mọ́ àwọn bùkátà fámílì lọ́jọ́ tòní. Kẹ́ wá rí dájú pé àyíká ibikíbi tẹ́ bá wà ó wà ní ìmọ́tótó, ìbàjẹ́ lé, ìbàjẹ́ níbi iṣẹ́. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì pọ́n tèwe tàgbàlé pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrìpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọ̀rọ̀ sísọ máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Ọ̀rọ̀ sísọ láàrin èèyàn àtàwọn olólùfẹ́ yín ó máa já gere dáadáa. Ọ̀rọ̀ yín máa jẹ́ ètò ṣe pé ó máa wà very effective. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ mọ̀ bí a ti ń sọ̀rọ̀ lọ́nà tí ó máa gbà tayọ, lọ́nà tó lè gbà ràn yín lọ́wọ́. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 lásìkò yìí kí ẹ mọ̀ dájú pé ó yẹ kẹ́ ti wà ní ipò tó ṣe pé owó máa wà lọ́wọ́ yín tẹ́ máa powó ránṣẹ́. Ó ṣeé ṣe kí àwọn opportunity tuntun kó wọlé fún yín lọ́jọ́ tòní tó lè bí ire tí èyí sì máa bí kí inú yín dùn káyọ̀ yín kún láti jẹ́ kí ẹ tún nírètí pé àwọn ọjọ́ ta tún wò lọ́ọ̀kan yìí tún máa dára. Tẹ́ bá yẹ pé láti ọjọ́ mẹ́ta ẹ̀yin ti kówó lórí nǹkan kan tẹ́ ń retí kó já sí rere tàbí kó ṣe pé ẹ ti náwó lórí nǹkan kan sẹ́yìn lọ́jọ́ tòní. Ẹ mọ̀ dájú pé láìpẹ́ láì dènà láìpẹ́ ọjọ́ àwọn kan tẹ́ kówó lé lórí yẹn á padà já sáṣeyọrí fún yín. Ẹ má finú tọ̀yàn rárá lénìí, ẹ má gbára léèyàn rárá lénìí, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fètò sí nǹkan yín kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní kí ó ṣeé ṣe kí ẹ ní ìdáhùn owó kan urgently tó ṣe pé máa fẹ́ fi sọ́ọ̀tì àwọn kankan lọ́jọ́ tòní. Nǹkan lè pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó, responsibility lè pọ̀, bùkátà lè pọ̀ rẹpẹtẹ. Àkókò yóò ń ṣàkókò tẹ́ gbọ́dọ̀ kanjú pinnu lórí owó tàbí gbégbèsè lórí owó. Ẹ ní láti mọ́kàn balẹ̀, ẹ má wulẹ̀ ní pé bóyá ẹ̀ ń gbégbèsè lórí owó ní kánjúkánjú rárá lọ́jọ́ tòní kò dára. Kẹ́ má ba regret ẹ̀ kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ lè bẹ̀rẹ̀ àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó lóye jù yín lọ tàbí kí ẹ ṣe ìwádìí ilé tọ́ yín sọ́nà lórí ọ̀nà tẹ́ fẹ́ tọ̀, lórí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ èyí tí ó kàn yín. Ẹ má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ kí ẹ sì má ṣe rin ìrìn òru rárá kò dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ó ṣeé ṣe kí ẹ wà worried bákan látàrí àwọn kan tó ṣẹlẹ̀ nígbésí ayé yín tó hàn sẹ́yìn nìkan fúnra yín. Ṣíṣe òye rẹpẹtẹ jẹ́ nǹkan tó ṣe pé kò lè ràn yín lọ́wọ́ rárá. Èyí tó dára jù ní pé kí ẹ wá solution sáwọn kan wọ̀nyí kẹ́ sì ní ìgbàgbọ́ pé ẹ ní capability láti mójútó àwọn challenges yín láti borí wọn pátápátá pẹ̀lú ọgbọ́n àti òye tọ́lọ́run fún yín ẹ máa borí rẹ̀. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ má ní stable mind rẹpẹtẹ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀yin gan lè má tètè mọ̀ nǹkan tó fà á tàbí kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín má mọ̀ nǹkan tó fà á rárá. Ẹ ní ìgbàgbọ́ pé situation yìí temporary lásán ni kò ní pẹ́ yí padà. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín kí ẹ wà positive minded. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dùn alárinrin dáadáa. Wá ṣe ṣe kí àwọn kankan wáyé lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ náwó lé lórí o, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé àwọn alásùnmọ́ yín, àwọn tó súnmọ́ yín bí ọ̀rẹ́ bí olólùfẹ́, wọ́n á dúró tì yín dáadáa, wọ́n á support yín léyìí sì máa bí ìdùnnú àtayọ̀ fún yín lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín. Ìgbà tẹ́ bá lò pẹ̀lú ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní á jẹ́ ètò ṣe pé ó máa dùn, ó máa dán mọ́rán,
ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ìfọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ márìírí fún Libra tàbí láàrin September 24 sí October 23. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún ìdàgbàsókè iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ fi wá ìdàgbàsókè fún iṣẹ́ yín. Àṣẹ yín gan bí gbà pé kí iṣẹ́ yín ti gbòòrò sí jù báyìí lọ. Ó dára kí ẹ wá gbogbo nǹkan tí ẹ lè ṣe láti jẹ́ kí iṣẹ́ yín tún ní ìdàgbàsókè. Iṣẹ́ máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí ẹ fẹ́ náwó lórí àwọn kankan tó jọ mọ́ èròjà tẹ́ fi ń ṣiṣẹ́. Ó dára kẹ́ náwó lórí àwọn túùsì yín látàrí pé ó máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè iṣẹ́ yín náà ní lẹ́nìkẹ́ wá ké sára láàyè iṣẹ́ torí àwọn expenses èyí tó ṣe é pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tó ṣe é ṣe kó fẹ́ wáyé. Ẹ rí dájú pé ẹ ṣàríwòye sí lórí iṣẹ́ yín, ẹ sì ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ lè gbégbà tí iṣẹ́ yín á tún fi dàgbàsókè tá fi tẹ̀ sí iwájú. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ silver sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ọgbọ́n ìmọ̀ àti òye òun ló máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní ó tá tọ́ yín sọ́nà tá jẹ́ kọjọ́ tòní dára. Àwọn expectation yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó high rẹpẹtẹ kẹ́ máa wò pé bóyá nǹkan yóò yẹ kó ti wọlé, bóyá ẹ̀ ń retí nǹkan kan látọ̀nà jíjìn, ó ṣeéṣe kí àwọn nǹkan yẹn kí ó padà wọlé fún yín, ṣùgbọ́n ẹ má jẹ́ kí expectation yín kó wà too high lórí àwọn nǹkan wọ̀nyí kó má bàa sí ìjákulẹ̀ rárá. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tí ó wà lọ́wọ́ yín lásìkò yìí tẹ̀ mójútó kí ẹ sì rí dájú pé ẹ ní ìgbàgbọ́, ẹ ní positive belief pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ láì jìnnà. Lọ́jọ́ tòní ọ̀pọ̀ yín lè rí àwọn opportunity kan tó jọmọ́ ti travel. Ẹ rí dájú pé ẹ ṣèwádìí dáadáa lé lórí ṣáájú kí ẹ tó rìnrìn àjò náà. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní láàyè iṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rí dájú pé ẹ ṣọ́wó náà kí ẹ má nànà àpà rárá kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ẹ ní láti jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ partnership day pátápátá lọ́jọ́ tòní. Ẹ má dàṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn rárá. Gbogbo ìtẹ́bádẹ̀ ti dàpọ̀ pẹ̀lú èèyàn láti jọ́ mẹ́ta tẹ̀ ń retí pé yẹ kó ti yọrí sí rere. Ẹ lo ọgbọ́n àti sùúrù lọ́jọ́ tòní láti jẹ́ kí nǹkan náà work out. Àwọn responsibility kan ó lè wáyé fún yín lọ́jọ́ tòní, bóyá látọ̀dọ̀ àwọn àna yín tàbí látọ̀dọ̀ ìyàwó yín àbò lólùfẹ́ yín. Àwọn bùkátà kan lè wọlé láti bẹ̀. Láàyè iṣẹ́ sì rèé, ẹ máa ní láti kíyèsára torí power struggle lè fẹ́ wáyé. Ẹ má compete, ẹ má figagbága pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ kọ̀ wà lórí ọwọ́ tiyín kẹ́ gbájúmọ́ṣẹ́ tiyín. Ẹ wà positive minded kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Èyí tẹ́ wá ń ṣe ṣìnà, ẹ jìnnà sí ṣìnà ṣíṣe lọ́jọ́ tòní o kó má bàa bí ìpàdánù fún yín o. Àní pàdánù lágbára Ọlọ́run Ọba. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dùn àdánmọ́rán dáadáa lọ́jọ́ tòní o. Ẹ̀yin àti olólùfẹ́ yín dídá tọ́lọ́run dá yín náà ní kí ẹ máa ṣàdúró tì fúnra yín. Ó ṣeéṣe kó olólùfẹ́ yín nílò support yín lọ́jọ́ tòní. Tí ẹ bá wà ní ìkápá láti ṣe, ẹ rí dájú pé ẹ ṣe fún wọn. Ẹ lọ́jọ́ tòní pẹ̀lú ra yín kẹjọ wà papọ̀. Ìyẹn á bí ìdùnnú, á báyọ̀, á bí ìbáṣepọ̀ tó dánmọ́rán sí fún yín. Ó tún wá dára kẹjọ plan papọ̀ lórí nǹkan tẹ́ lè ṣe fún ìdàgbàsókè ìbáṣepọ̀ yín. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ fọkàn sí gbogbo kan kí nǹkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni kò dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Ẹ ní láti kíyèsára láàyè iṣẹ́ o. Ẹ má wà tó ọrì ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ó má bàa sí pé bóyá ẹ ń ṣe mistake, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ rárá. Ẹ bá lọ kánjú ju bó ṣe yẹ lọ tí mistake bá lọ wáyé, ó máa bí stress fún yín. Ó tún ṣeéṣe kó tún fẹ́ ná yín ní owó. Ọjọ́ tòní ẹ máa busy, àwọn iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó tó sì jẹ́ pé lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ ní ẹ tún ń sún iṣẹ́ síwájú rárá. Ẹ má procrastinate. Ẹ rí dájú pé tàṣejù bó ohunkóhun. Ẹ sì rí dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi mójútó ohunkóhun pẹ̀lú. Ẹ wá ṣe nǹkan yín lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kò dára. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o.
ẹ máa fi ìbí ìgbà pé nǹkan máa tó lọ dáadáa, ẹ sì máa wà naturally creative dáadáa lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe káwọn kan tó jọ mọ́ responsibility ti ọmọ, àwọn kan tẹ́ fẹ́ ná lórí ọmọ, ó ṣeé ṣe kó wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ sì níyanjú lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹ ní láti wà determine lórí nǹkan kí nǹkan tí ẹ bá ń lé, lórí pé nǹkan yìí ó máa bọ́ sí, ó máa rí bí ẹ ṣe ń fẹ́ ní gbogbo ọ̀nà, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní àwọn èèyàn máa recognize yín dáadáa láàyè iṣẹ́ àti tẹpá mọ́ṣẹ́ yín. Ó ṣeé ṣe kí ẹ ráwọn àǹfààní kan àtòrè kan jẹ lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí lójú, ẹ fi ìgboyà mójútó ohunkóhun tí ẹ bá ń ṣe, kí ẹ sì ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.